ara ò ní ní ẹ̀ ní ṣìrìn láṣẹ Olódùmarè. Ìkórìtà tá a wà yìí tí bàbá ṣe ń rí làwa ó máa jáde làwa ó máa pariwo wọn. Àwọn tó fẹ́ torí ń tán fẹ́ jẹ tán fẹ́ ba ọjọ́ ọ̀la Yorùbá jẹ́. Àwọn tó torí ń tán fẹ́ jẹ tán po ọjọ́ ọ̀la Yorùbá mọ́ yẹ̀pẹ̀. Ẹ̀yin Yorùbá dẹ̀dẹ̀ sọ wípé aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́. Ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá ó pọwọ́pọ̀ ká tètè ké gbàjarè pé aburú tí Chief Imam tó ṣe ní ilẹ̀ Yorùbá ó tó gẹ́. Aburú tó ṣe ní ilẹ̀ Yorùbá ó tó gẹ́. Ẹ̀yin àgbà náà lẹ́ni pé má fòkò mi dọ́nà ẹni ìjọ kan lèèyàn máa ń kọ́. Mo wòye pé ó tó àkókò fún ìran Yorùbá láti kọ́ torí tá a bá kọ̀ tá a bá ní àní kọ́ ẹni tá à ń wí yóò ba nǹkan jẹ́ mọ́ ìran Yorùbá lára o. Ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin àgbà o ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ jẹ́ ká jọ tún Yorùbá ṣe. Ẹ̀yin àgbà o àjọṣe wa ní àìgbẹ́dọ̀ máṣe náà ló dẹ̀ tún jẹ́ fún wa. Torí àwọn tá à ń wí tá a bá ń wò wọ́n níran ẹ má bínú pé àti bí bàbá Èkìtì ṣe parí program kan tán ni bẹ́ẹ̀ ni tá a bá wò wọ́n níran tá a bá sọ̀rọ̀ ẹ má bínú ọba mi òkè òní jẹ́ kó mi ó tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Wọ́n á dẹ̀ ti fi ìwà burúkú wọn wá ti fi balẹ̀ jẹ́ wọ́n á ti lọ. Bẹ́ẹ̀ ni àkókò rẹ̀ fún ìran Yorùbá láti ké gbàjarè láti pariwo lé Chief Imam lórí pé èyí tó bayé àwọn ọmọ Yorùbá jẹ́ ó tó gẹ́, èyí tó tàn wá ó tó gẹ́, èyí tó parọ́ fún wa ó tó gẹ́, èyí tó lù wá ní jìbìtì ó tó gẹ́. Mo ti kó ẹ̀rí síta ní ìgbà kan pé àwọn tó lù ní jìbìtì bàbá yẹn wà l'Ákúrẹ́, ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kun ní, tó ń gbowó aṣọ, tó ń gbowó bìlà, tó ń gbowó bàtà, tó ń gbowó ìwé. Chief Imam ò tí ì rí dọ́kúmẹ́ǹtì kankan tó lóun fẹ́ gbé lọ sí United Nations ńgbà yẹn lọ́hùn kò tí ì rí gbé lọ sí United Nations. Ṣé ń gbọ́? Ìwé tó lóun fẹ́ gbé lọ sí United Nations the Yorùbá book tó ní tán bá ti kà ní United Nations ká máa jó ká máa yọ̀. Chief Imam ò tí ì rí gbé lọ. Gbogbo wa dàdákẹ́ adẹ̀ ń bẹ̀rù à ń bẹ̀rù a mọ̀ pé ìbẹ̀rù yẹn yóò mú ewu wá ní ọjọ́ ọ̀la fún ìran Yorùbá. Lèmi fi máa ń sọ wípé ẹnikẹ́ni tó bá ti ń bu àṣírí olè ẹ wo ẹni náà dáadáa, olè náà lòun náà. Ẹnikẹ́ni tó bá ti ń bu àṣírí ọ̀daràn ẹ wo onítọ̀hún dáadáa, ọ̀daràn náà lòun náà o. Ọ̀daràn náà lòun náà. Láyé àtijọ́ náà ní ẹ̀gbá méjì pa èyí jára wọn níyàn. Ẹ̀gbá tí ń jára wọn yàn ń ṣe ẹ̀gbá tó bá parọ́ lọ́wọ́ ẹ lójú ẹ̀gbá tó rò pé ẹ̀gbá ni ẹ, wọ́n á máa sọ fún ẹ pé kì í ṣe bá wà, kì í ṣe bá wà. Ayé ò bo irọ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá, torí ọjọ́ ọ̀la Yorùbá. Every one of us know that we the Yorùbá we are in danger. Tá bá dẹ̀ dákẹ́ tá bá ń wo àwọn ará bíbà yìí ajẹ́ àwa fúnra wa la pa ọjọ́ ọ̀la wa la pa. Ẹ jẹ́ pariwo lé Chief Imam kó ṣe Ìlọrin. Ṣé mọ̀ pé mo sọ nínú program tí mo ṣe láàárọ̀ pé ní Ìfẹ́lódùn local government ní Kwara State odidi ìlú 7 làwọn Fúlàní náà ti gbà. Àwọn èèyàn ti wá send picture àwọn kan fún mi now tó jẹ́ pé àwọn security wọn ṣé ń gbọ́ mi, their security tí wọ́n ti gba àwọn èèyàn ńlẹ̀, àwọn fìjìláńtẹ́. Ṣùgbọ́n kàkà kí ìmáàmù ó dìde
gẹ́gẹ́ bó ti ń sọ pé òun wà nídìí security, òun ti organize security, òun ti kó àwọn security jọ fún ilẹ̀ Yorùbá, ààbò ilẹ̀ Yorùbá ló jẹun ní kókó. Ààrí kó lọ sí Ìlọrin, ààrí kó ṣe program kankan ní Ìlọrin ní Kwara State rí. Ẹ má jẹ́ n sọ pé Ìlọrin ní Kwara State kó tiẹ̀ jáde kó lóhun kó yàn jọ kó dárúkọ ìlú yẹn kó kárí lẹ́yìn ẹ̀ báyìí kí a rí pósítà ìlú yẹn lẹ́yìn ẹ̀ bóyá sáńbọ̀dù ìlú yẹn pé lóòótọ́ Kwara State ni chief imam Ìlọrin wà, chief imam Yorùbá ní Ìlọrin. Àrírí bẹ́ẹ̀ bá rí chief imam lódò lóńdó, ẹ̀ẹ́rì lẹ́kìtì, ẹ̀ẹ́rì lọ́ṣun, ẹ̀ẹ́rì lọ́yọ̀ọ́, ẹ̀ẹ́rì lógùn, ẹ̀ẹ́rì lẹ́kọ̀ọ́lé. Àfìgbà kan rí chief imam ní Kwara State rí kó sọ̀rọ̀ nípa ààbò ilẹ̀ Yorùbá, kó sọ̀rọ̀ nípa òmìnira Yorùbá lóòótọ́ àti lódodo. Ẹni bá ti rí fídíò yẹn kó jù sí mẹ́jọ. Kẹ́ni bàbá Èkìtì chief imam mọ̀ sọ̀rọ̀ ní town hall ní Ìlọrin ìgbà tí ó pè àwa tá a sì ń jọ ṣe táwọn olóṣèlú ló ń ṣe ń bẹ̀. Ó kàn jòkó sáyé tébù gan ni. Àwọn roasting club Ìlọrin chapter we are there. Ó kàn jòkó wọ́n kàn ní ìmáàmù wá wà ń bíbà yìí ó dẹ̀ gbé jòkó fún ó dẹ̀ jókòó àwa jòkó sọ́wọ́ ẹ̀yìn ẹ̀. Ọ̀rọ̀ ẹyọ kan kò sọ ń bẹ̀ títí a fi lọ adẹ̀jọ́ kúrò ń bẹ̀ at the same time ni. So ẹni bá rí program tí chief imam ṣe ní Ìlọrin ní Kwara State, mi ò fẹ́ máa sọ pé Ìlọrin torí àwa mọ̀ pé kò lẹ́nu Ìlọrin. Ó mọ̀ pé tó ń bá sọ ẹ̀rọ kan Ìlọrin tó bá gbé ilẹ̀ Yorùbá ló ti ń dún mọ̀húrú. Nígbà tó jẹ́ pé àwọn àgbà ilẹ̀ Yorùbá ló gbà láàyè, ojúṣe wọn wọ́n kọ̀ láti ṣe. Àwọn àgbà ilẹ̀ Yorùbá ló gbà láàyè tí àwọn àgbà ilẹ̀ Yorùbá bá dìde sí ọ̀rọ̀ àwọn ọmọ wọn. Who is Abdulrahman? Àdúrà mi gbà. Chief Imam Ìlọrin àgbà Yahoo. Ẹ wo ìlú Àbújá la wọ̀ yìí o. À ń lọ sí sẹ́mínà, ṣe sinimá ló pè àbí sẹ́mínà. À ń lọ sí sẹ́mínà. Kìnì kankan Yorùbá o, kìnì kankan kò ní bàjẹ́ o, Yorùbá nation no going back. Àárí ibi tó ti jókòó tó ti ń ṣe àpérò constitution tó ń fẹ́ lọ́kọ̀ àbí bòńkẹ́lẹ́ náà ṣe ni. Ṣé bòńkẹ́lẹ́ náà ṣe? Mo mọ̀ pé àwọn ará Ìlọrin ò ní gbàgbàkúgbà. Ọmọ ọkọ ó yàtọ̀ sọ́mọ àlè. Àwa rèé o ní ọ̀nà Ìlọrin kíní kankan a ti parí session tàkọ́kọ́. Ẹ jẹ́ kí n dá bàbá mi lò. Hello bàbá mi. Màá pè yí padà, mo wà lórí program. A ti parí session kíní. Àti ó bá tún ṣe díẹ̀ sí afẹ́ sinmi bíi 1 hour. A padà wọ session kejì. Bro, àárí o. Kò show fídíò yẹn fún wa. Kò jẹ́ kárí. Mi dẹ̀ rò pé wọ́n lè máa ṣorú kan bẹ́ẹ̀ ṣe constitution tó ní nǹkan tẹ̀yìn bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ ní òfin inú. Tí Fúlàní máa wà ńbẹ̀, Táúsá máa wà ńbẹ̀, tí Ìgbò máa wà ńbẹ̀, tí gbogbo ẹ̀yà máa wà ńbẹ̀ ni wọ́n wà ní ṣó ẹ̀ lórí tẹlifíṣàn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wake up. Mo ń sọ ẹ wake up. Ẹ wake up. Wọ́n ní ìṣèlú ní ìdálù. Ìran àwọn bàbá wa ò gọ̀ báyìí. Oore làwọn bàbá wa ṣe tó dibi mọ́ wọn lọ́wọ́. Àwa tó dé onídẹ̀gbẹ̀dọ̀gbọ́n. Àwọn bàbá náà ò gọ̀ báyìí. Wake up. Wake up. Ó ti yẹ ká rí chief imam ní ìlú méjèèjì yẹ kó lọ bẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ní ìlú méjèèjì ní Kwara State. Ìjọ́ wo lẹ rí chief imam kó o sí program ní Kwara State kó ní òró làwà yóò ká dẹ̀ rí lẹ́yìn ẹ̀ nínú sáńbọ̀dù ẹ̀ pé lóòótọ́ òró náà ti ṣe nǹkan. Àfi kẹ́rí ní Ìbàdàn, àfi kẹ́rí ní Ọ̀ṣun, kẹ́rí l'Ábẹ́òkúta, kẹ́rí l'Oǹdó, ọ̀dọ̀ former governor Ondo State làwà yìí làwà fún wọn láwọ̀d Olúṣẹ́gun Mímíkò
kò rí former governor Kwara State fún award lára àwọn tó ń fọwọ́ ọgọ Yorùbá sẹ́yìn ní chief imam Ìlọrin wà. Ó fi wá jẹun, ó fi wá jalè. Ó rí pé ìran Yorùbá wà nínú ìṣòro, ó wá tẹ̀bà tí ìṣòro yẹ, ó wá ń lo opportunity yẹ láti máa ja ìran Yorùbá lólè. We must put end to it. Ẹ wo àwọn ọmọkùnrin lára àwọn tó lé kó ń lu yẹ, tó lè yẹn kó ń lu yẹ, àwọn Fúlàní yẹn lè tí wọ́n àrẹ́sì wọn. Ṣé rí wọn? Àwọn yẹn náà dé wọn lójú wọn, jẹ́ kí ọmọ bí tẹ́kọ̀ wọn sí. Ẹ rí pé wọ́n dé wọn lọ́wọ́ sẹ́yìn. Àgbo tiwantiwa náà kólé wọn lórí tó máa ra wọn níyè. Ṣé rí? Ó là ń wò yẹ. Kí má gbà wá lákòókò púpọ̀, àwọn ọmọ Yorùbá, àwọn fìjìláńtè wa, àwọn hunter, àwọn ṣe ń gbọ́ bẹ́ẹ̀, ṣe ń bẹ́ẹ̀, àwọn Fúlàní tán mú nìyẹn o. Àwọn Fúlàní tán mú nìyẹn o. Wọ́n ti da wọn, wọ́n ti ra wọn yé, wọ́n ti da nǹkan sí wọn lórí ẹ̀rí pé wọ́n gẹ̀ẹ́dì ara wọn mọ́. Ní Ìlọrin ni o, ní Kwara State ni o. Kwara State ló ti ṣẹlẹ̀ o. Ní Kwara State ló ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n chief imam Ìlọrin ó mọ̀ bó ṣe forúkọ bàbá Akíntóyè ń gbowó káàkiri. Kó jáde síta kó lóun forúkọ bàbá Akíntóyè gbowó. Mo wà ń lé fún. Ó mọ̀ bó ṣe forúkọ Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà gbowó káàkiri. Kó jáde síta kó lóun òfowó orúkọ Sunday Ìgbòho Òòṣà gbowó káàkiri. Ẹ̀rí ń bẹ lọ́wọ́ èmi tèmi dúró yìí. Kó wá lọ sí Ìlọrin. Ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ àti bí ìṣáná kákíyèsí oògùn. Mi ò fẹ́ pẹ́ torí mi ò ní dátà tó pọ̀. Mo fẹ́ tètè deliver tí mo fẹ́ sọ. Kó jáde síta. Tàbí ẹni tó bá ní kó gbé síta pé prógrámù tí chief imam ṣe ní Ìlọrin rèé. Gbogbo ìrìn àjò tí Sunday Ìgbòho rìn kò rí níbi òkùnkùn ayé yìí. Sunday Ìgbòho ò ṣe nǹkan kan níbi ìkọ̀kọ̀. Torí pé kò ṣe nítorí owó. Ó ṣe nítorí ìgbàlà ọmọ Yorùbá. Ó ṣe nítorí ọjọ́ ọ̀la Yorùbá kí àwa tí tá a ti inú ẹrọ̀fọ̀ jáde pé táwa ò bá ráyé lò káwọn ọmọ wa lè ráyé lò. Kò ṣe ní kankan níbi kọ̀kọ̀. Sunday Igboho lọ sí Ìgàngán. Àwọn kan sọ wípé they must give him money. He must pay. But he refused. Pé no. Òun ò gbowó. Àwọn kan torí àwọn sọ di ọ̀tá. Wọ́n sọ di ọ̀tá. Pé kíni? Nítorí gbà tó fẹ́ lọ sí Ìgàngán wọ́n ní àwọn gbẹ́dọ̀ kọ́kọ́ gba 4 million kan fi rú ẹbọ. Ìgbòho sọ pé irú ẹbọ wo lẹ fẹ́ rú? Torí pé mo fẹ́ lọ gba àwọn èèyàn mi lẹ̀. Irọ́. Ẹ bá wa bi ìmáàmù Ìlọrin léèrè. Program tó bá ṣe ní Kwara State kó jáde síta. Kẹ́nìyàn tó lè rí pé òun jọ ọmọ Yorùbá kó tó lè máa claim pé you are a Yorùbá man. It's either you are from Ogun State, Lagos State, Oyo State, Osun State, Ondo State, Ekiti State, Kwara State and Kogi. Torí omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. I'm Ekiti man. Bí Ekiti man ló jẹ́ kí n lè claim pé I'm a Yorùbá man. Àbí bẹ́ẹ̀ kọ́ kó jáde síta. So mo ti ṣe program dáadáa ní Èkìtì, mo ti ṣe ní Ọ̀tún, mo ti ṣe ní Ìkẹrẹ́, mo ti ṣe ní Adó, mo ti ṣe ní Ìgbìmọ̀, mo ti ṣe ní Ìyìn, mo ti ṣe ní Ìgèdè Lárámọkọ, mo ti ṣe ní Èmùrè, Ìṣẹ̀, Ìkọ̀lé, Ìyè, all the Ileje-Méje, all the Mabas, Ìpotì, Ìjẹ̀rò. Kí chief imam Yorùbá ní Ìlọrin wá jáde síta pé program tó ń ṣe ní Ìlọrin rèé, program tó ń ṣe ní Òró rèé, program tó ń ṣe ní Ọba Ńlá rèé, program tó ń ṣe ní Òrékè rèé, program tó ń ṣe ní Òkè Ọdẹ rèé, program tó ń ṣe ní Ọ̀fà rèé, program tó ń ṣe ní Òró Ìlọta rèé, kó wá máa dárúkọ ẹ̀ka wá máa rí.
irọ́ ló ń pa ilẹ̀ Yorùbá lẹ ti máa rí tí ọmọ tutukutu mo ní ẹ̀rí kan ó tún lọ sí Ìbàdàn àwa la ní jẹ́ kí màá yóò bá yé wa jẹ́ ọ̀rọ̀ èrí ni Chief Imam ilẹ̀ Yorùbá èní ni wọ́n fa ọwọ́ Prince Comrade Dọ́là Shehu Shakonga wọ́n fa wọn sókè wọ́n recognize wọn as one among the greatest security Yorùbá named Agbekoya Security Movement of Nigeria. Motto: say no to criminality. Tìbàjẹ́ bọ́ọ̀lẹ̀ signal. Orúkọ tèmi ni òní ni 1st of August 2025 ìlú Ìbàdàn rèé o. Bàbá wa tó lò 130 years láyé Àgbẹ̀kọ̀yà number 1 à ń ṣe ọdún kan wọn lónìí nílùú Ìbàdàn. Bàbá kíkàkà kọlọ́rọ̀ gbọ́ bàbá náà rèé o. Tó pé ọdún kan lónìí tẹ̀sálẹ́sì bàbá kíkàkà yóò ṣe gbogbo lídà Àgbẹ̀kọ̀yà nílùú Nàìjíríà pátá àtòkèkun náwà bí o. Ojú àgbè wa o onígbè ọ̀dọ̀ lẹ̀ ẹ ṣé o. ẹ gbọ́ bàbá mi kan sọ̀rọ̀ kan lánàá ṣẹ́rí ṣẹ́gbọ́. ṣé ẹ rí pé nǹkan ṣe wá nílẹ̀ Yorùbá ẹ̀yin bàbá mi tọ̀tẹ̀ kọ́ ká tún mú tọ̀tẹ̀ kúrò ká tún fi tọ̀tẹ̀ sí bí Gani Adams ti ṣe ń wọ aṣọ funfun káàkiri mo ti tún rí inú program kan Ààrẹ Ọ̀nà Kakanfò festival we are in big problem in this Yorùbá bí òun ṣe ń rìn káàkiri bẹ́ẹ̀ náà ni Chief Imam ń rìn káàkiri. So this is time for us to say no to all this idea. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ já dìde. Ẹni ìka tó bá tọ́ símú la fi ń rọmú. Tí n bá ní mo jọ́ ọmọ Kwara State. Tán pààyàn ní Kwara State tí mi ò rí ti Kwara rò. Tó wá jẹ́ pé ọwọ́ èèyàn kan ni mo wá lọ nà sókè ní Ìbàdàn. Ẹ gbọ́ bó ló ṣe rí létí yín. Bó lẹ̀yin ṣe gbọ́. Níbi tí Ọlọ́run fún ìran Yorùbá ní ọgbọ́n àti ìmọ̀ dé. Kò yẹ ká máa gba àwọn tó ń tàn wá ó yẹ ká máa dá irọ́ mọ̀ ó dẹ̀ yẹ ká máa dá òtítọ́ mọ̀ ní ìkóríta tí èmi àtẹ̀yìn dé most especially we the Yorùbás àkókò yìí ó yẹ ká máa dá irọ́ mọ̀ àti tán pè ní òtítọ́. Chief Imam wálé ó wá sílẹ̀ Yorùbá láti wá máa lù wá ní jìbìtì ni ẹbí léèrè sẹ́ níbo ló ti ń ṣe mítì títí ẹ̀ ní Kwara State kò rí ètò Kwara State ṣe ètò Ìbàdàn ló wá ń ṣe ètò Oǹdó ló wá ń ṣe ètò mo tẹ̀ jẹ́rìí kò jẹ́ wá sẹ́kìtì kò jẹ́ wá tó bá wá sẹ́kìtì wá lọ́wọ́ alẹ́ ni ó yọ wá ni ètò Ògùn State ló wá ń ṣe ó lè náwó èèyàn kan sókè ní Ògùn State kó náwó èèyàn kan sókè ní Ọ̀yọ́ State kó náwó èèyàn kan sókè ní Ọ̀ṣun ní Oǹdó kò rí ọwọ́ èèyàn kankan náà sókè ní Kwara State tó ti wá nígbà tó rí wípé ọ̀nà àtijalè kò sí fún ní Kwara State páwọn ọmọ Kwara State ò ní gbà fóun pé àṣírí òun ti tú ní Kwara State àti àṣírí òun ò lè bò ní Kwara State ọ̀dọ̀ wa ní bíbẹ̀ ló wá ń sá wá àdéhùngbà láàyè ẹjẹ́ àjọrò ẹjẹ́ àjọrò ẹjẹ́ àjọrò ẹjẹ́ àjọrò ẹjẹ́ kí n dalẹ̀ báyìí ọ̀dọ̀ mẹkáníìkì ni mo wà ẹ má gbàgbé to support Baba Ekiti move and Ekiti team. We want to receive Oloye Chief Sunday Adeyemo Igboho Oòṣà. Ìní nìkan ló kù, ìní àtọ̀la on the 16th. By alẹ́ 16 àwa ti máa wà nínú ìgbáradì pé ọba ọmọ fẹ́ wọ Èkìtì. Ọba ọmọ ẹni tí ò retí owó kankan. And I thank God for all the Agbekoyas. Tó dúró jẹ́ new. That they are in support of Sunday Sunday Adeyemo Igboho Oòṣà
tí wọn ò dẹ̀ ṣetán láti tan ìran Yorùbá jẹ, tí wọn ò ṣetán láti gbá ìran Yorùbá, tí wọn ò ṣetán láti lu ìran Yorùbá ní jìbìtì. So adára fún wa o, ojú òní tiwa, you are blessed. Ẹ má gbàgbé, we need your support. A fẹ́ gba mọ́tò all the 16 local government ká yá wọ̀lú ká mọ̀ pé Sunday Igboho dé wọ̀lú ọmọdé. Àṣírí ẹ̀kọ́ ìtú lójú ewé, àṣírí yín ò ní tú. God bless you.